ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí yín káàbọ̀ sí ètò oore ọ̀fẹ́ fún ọjọ́ tí òní. Àdúrà mi ni wípé ẹ̀yin olùwòran mi, ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lórúkọ Jésù Kristi, ibi kò ní bẹ̀ yín wò. Àtẹ̀yin àti ìdílé yín ẹ ó máa wà ní àlàáfíà. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church ọ̀gá ńlá ní agbègbè Àpáta ní ìlú Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ mi fún òní yìí òun náà ni mo pè ní agbára nínú ẹ̀jẹ̀ náà. Agbára nínú ẹ̀jẹ̀ náà. Bíbélì kíkà wa náà ni a ó sì rí nínú ìwé Ẹ́kísódù. Ẹ jẹ́ kí a dìjọ kà á nínú ìwé Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 11 sí 14 ni mo fẹ́ ká gbé yẹ̀wò. Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 11 rẹ̀ sí 14 tí ó kà báyìí wípé nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lí òru náà, èmi ó sì kọlù gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì, ti ènìyàn àti ti ẹran, àti lára gbogbo òrìṣà Íjíbítì lé èmi ó ṣe ìdájọ́. Èmi li Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó ré yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlù ilẹ̀ Íjíbítì. Ẹsẹ̀ 14 tá ó ti dánu dúró fún àgbéyẹ̀wò ti òní. Ó ní ọjọ́ òní ni yóò sì máa ṣe ọjọ́ ìrántí fún yín. Ẹ̀yin ó sì máa ṣe é ní àjọ fún Olúwa ní ìrandíran yín. Ẹ ó sì máa ṣe é ní àjọ nípa ìlànà láéláé. Ẹ ké hallelujah. Bí a bá kíyèsí ibi bíbélì kíkà wa dáradára, a ó kíyèsí wípé Ọlọ́run onífẹ̀ẹ́ jùlọ ni. Ṣùgbọ́n kí tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run àánú tí máa ń fi àánú wá àwọn ọmọ tirẹ̀ káàkiri títí yóò fi wá wọn rí. Bàbá, mo gbàdúrà ní orúkọ Jésù Kristi fún àwọn olùgbọ́ yìí. Àánú tó fi wá wọn rí tí wọ́n fi farabalẹ̀ láti fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ, àánú náà má jẹ́ ó dẹ́kun. Bá mi ṣàwárí ọkàn wọn kí ọ̀rọ̀ náà tí ó jáde kó lè nítumọ̀, kí wọ́n lè di ẹni ìràpadà, kí wọ́n sì lè ṣẹ́gun gbogbo agbára alátakò nínú ayé wọn. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ti sọ kí n tó gbàdúrà wípé àkòrí yìí ìpèníjà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ni wọn ò mọ ìtumọ̀ ẹ̀jẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀. Bí ẹ bá ti rí ẹni tí ó ń bá rìn, tí ń fò, tí ń jó, tí ń sọ̀rọ̀, tó ń sùn, tó ń jí, tó ń napá, tó ń nasẹ̀, ìjẹ́jẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń bẹ lára rẹ̀. Nínú ẹ̀jẹ̀ sì ni ẹ̀mí ń gbé. Kì í ṣe tí èèyàn lè fojú rí. Ibi àjùlọ Ọlọ́run wà nìyẹn. Tí ẹ bá rí ẹni tí ẹ bá ní ọgbà ìwòsàn, ọ̀pọ̀ ìgbà ni ẹ ó délé ìwòsàn wá ní ọ̀yá kò sẹ́jẹ̀ lára rẹ̀. Ó yẹ lọ wá ẹ̀jẹ̀ wá. Bẹ́ẹ̀ bá tún wá ẹ̀jẹ̀, ó tún ní irú ẹ̀jẹ̀ tẹ́ ó tún wá tó tún lè bá lára mu. Èyí tó túmọ̀ sí pé ẹnì kọ̀ọ̀kan wa pátápátá tí Ọlọ́run dá, ẹ̀jẹ̀ ara wa yàtọ̀ sí ara wa. A ò lè lo ẹ̀jẹ̀ tó bá ti yàtọ̀ nítorí pé kò ní bá mu. Níbí yìí a kíyèsí pé ẹ̀mí ni ẹ̀jẹ̀. Èyí tí Bíbélì fẹ́ kó di mímọ̀ fún wa níbí yìí, òun náà ni pé nínú ẹ̀jẹ̀ agbára Ọlọ́run ń bẹ níbẹ̀.
agbára ọlọ́run tí sì ń bẹ nínú ẹ̀jẹ̀ yìí ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé láì sí ẹ̀jẹ̀ kò sí agbára fún ènìyàn láti yè. Ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá ti kú ẹ̀jẹ̀ ni ò sí lára rẹ̀, ó ti di òkú nìyẹn. Ní ibí yìí ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé òun fẹ́ la ilẹ̀ Íjíbítì kọjá, ṣùgbọ́n ohun kan tí òun fẹ́ kí wọ́n ṣe òun náà ni wípé nígbà tí wọ́n bá pa ẹran, ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n fi sí abẹ́ àtẹ́rígbà, nítorí pé òun ọlọ́run fẹ́ la ilẹ̀ Íjíbítì kọjá. Àkókò tí ọlọ́run sọ̀rọ̀ yìí, àwọn àkọ́bí Ísírẹ́lì gangan tí í ṣe ènìyàn tirẹ̀ ló fi fẹ́ rọ́pò àwọn àkọ́bí Íjíbítì. Ó wá ní kóhun tó lè ṣe léyìí, ohun kan ló lè mú kí ààbò ọlọ́run dájú lórí àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí wọ́n bá pa àgùntàn ọlọ́dún kan yẹn, wọ́n mú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n fi sábẹ́ àtẹ́rígbà ilé wọn. Nígbà tí áńgẹ́lì apanirun bá ń kọjá, yóò lè ré wọn kọjá. Ibi ilẹ̀ tí wá kíyèsí wípé lótìtọ́ ẹ̀mí ń dúró fún ẹ̀jẹ̀ èyí tí wọ́n fi sábẹ́ àtẹ́rígbà yẹn, àṣé àpẹẹrẹ ni ọlọ́run fi ń ṣe. Tí ẹ bá wo májẹ̀mú láíláí, wọ́n máa ń pa onírúurú ẹranko nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì bá dẹ́ṣẹ̀. Ẹ̀ẹ̀kan láàrin ọdún òun náà ni wọ́n máa ń tọrọ ìdáríjì nípasẹ̀ olórí àlùfáà tí yóò gbé ẹ̀jẹ̀ ẹranko tí wọ́n bá pa lọ síwájú ọlọ́run láti dà á sí orí àpótí ẹ̀rí. Ìyẹn ń bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ni, kò ní agbára torí pé ènìyàn ló ṣẹ̀, ẹranko ni wọ́n ń gba ẹ̀mí ẹ̀. Láti wá jẹ́ kó di mímọ̀ fún wa wípé ọlọ́run pé nínú ohun gbogbo àti ènìyàn tó dá ó ṣe wọ́n ní pípé. Gẹ́gẹ́ bí ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 21, ó ní kíyèsí ohun gbogbo tí ọlọ́run dá dáradára ni. Ọlọ́run dá ènìyàn ní pípé, ẹ̀jẹ̀ ènìyàn ń ṣe ẹ̀jẹ̀ ẹranko tí a lè máa fi ṣòfò. Níbí yìí ọlọ́run wá ní kí wọ́n lo ẹ̀jẹ̀ ẹranko gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀mí tó fẹ́ dá sí. Ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ẹranko tí wọ́n pa yẹn òun náà ni ó rọ́pò ẹ̀jẹ̀ àwọn ènìyàn, ṣùgbọ́n kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò, nítorí pé ẹ̀ṣẹ̀ náà ló kúkú bí gbogbo làásìgbò yìí tó mú kí ènìyàn di ọ̀tá ọlọ́run, láì mọ̀ pé àpẹẹrẹ ohun tí ọmọ rẹ̀ Jésù Kristi ń bọ̀ wá ṣe láyé ni. Nínú májẹ̀mú titun la wá ti rí inú májẹ̀mú tí Jésù Kristi tó bá àwa ọmọ ẹ̀yìn rẹ̀ dá, wípé ẹ̀jẹ̀ yẹn ni àmì májẹ̀mú titun, èyí tó túmọ̀ sí wípé Jésù Kristi yóò ta ẹ̀jẹ̀ ara rẹ̀ sílẹ̀ ní orí igi àgbélébùú láti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Eléyìí tí ẹ̀jẹ̀ ẹranko tí ó bá lè mú kí ọlọ́run kó fojú fo àìṣedédé àwọn ọmọ Ísírẹ́lì tó sì gbẹ̀mí àkọ́bí àwọn ọmọ Íjíbítì, mélòó ni ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ló ń ṣiṣẹ́ agbára lónìí. Ẹ̀jẹ̀ Jésù, olórin yẹn sọ wípé agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀, agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ òyìnbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò? Òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Ìwọ olùgbọ́ mi, Bíbélì ní láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ṣoṣo ni a lè fi pa ẹ̀ṣẹ̀ ìran ènìyàn rẹ́. Ìwọ olùgbọ́ mi tó tinú Ádámù àkọ́kọ́ wá, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé o ti jogún ẹ̀ṣẹ̀ kan tí kò sí ẹ̀jẹ̀ ẹranko tó lè parẹ́ àfi kó bá máa bò ó mọ́lẹ̀. Ṣùgbọ́n nítorí pé o ti rí oore ọ̀fẹ́ yìí gbà, Jésù ti wá, ó ti kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ló lè wẹ èérí ẹ̀ṣẹ̀ ìran ènìyàn kúrò. Mo bá ọ yọ̀ lónìí nítorí pé o gbọ́ ọ̀rọ̀ yìí. Báwo ni ò bá ṣe dára tó o bá lè fi ayé rẹ fún Jésù, tó
tó o bá lè gbà gẹ́gẹ́ bí olúwa tó olùgbàlà rẹ. Bíbélì sọ nínú rere Jòhánù orí 4 ẹsẹ̀ 16 ó ní nítorí pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa. Níbi ẹ̀jẹ̀ yẹn ti wà nìyẹn o, níbi tí ẹ̀jẹ̀ yẹn ti wá nìyẹn o. Ọlọ́run yọ̀ǹda ọmọ rẹ̀ àti òkú àtayé rẹ̀, ó yọ̀ǹda rẹ̀ fún ìran ènìyàn. Ẹ ṣe é bó bá ti wù yín, ohun tí mo nílò ní ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀mí rẹ̀ ni. Ó ní ẹ̀mí ènìyàn ni wọ́n fi rọ́pò ẹ̀mí rẹ̀, ó ní ènìyàn ni wọ́n fi dípò rẹ̀. Ìtí Ọlọ́run ní lọ́kàn nìyẹn tó sì ṣe. Ó fi Jésù rọ́pò ìwọ àti èmi, ó fi ẹ̀mí Jésù rọ́pò ìwọ àti èmi. Ẹ̀mí rẹ̀ ló dí ẹ̀mí tiwa, ẹ̀jẹ̀ rẹ̀ ló dí ẹ̀jẹ̀ tiwa. Nítorí náà abẹ́ orí ọ̀fẹ́ tí ó wà yìí, ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ lónìí náà ni wípé ìwọ ọmọ fi ọkàn rẹ fún mi. Tó o bá lè fi ọkàn rẹ fún Ọlọ́run lónìí, ẹ̀jẹ̀ Jésù Kristi á sì máa sàn lórí rẹ. Gbogbo èérí ayé rẹ á di àwátì. Nígbà náà ló kan ilẹ̀kùn ọ̀run nínú àdúrà, ilẹ̀kùn ọ̀run á sì ṣí fún ọ, nítorí pé aláàánú ni bàbá yìí. Tó bá lè fi ọmọ rẹ̀ Jésù Kristi, tó bá fi lè rúbọ lórí igi àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ ìwọ àti èmi, kí wá lo lè béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò ní fi tayọ̀tayọ̀ fún ọ. Ọ̀nà àbáyọ ní ayé yìí láti dé ìjọba Ọlọ́run, òun náà ni pé kí o gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ, nítorí pé òun ló kú kí ìwọ lè yè. Òun ló ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí ẹ̀jẹ̀ tiẹ̀ má bàa ṣe ṣòfò ní ọ̀run àpáàdì. Ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tàbí a gbé jáde tí ó bá lè fi ayé rẹ̀ fún Jésù níwọ̀n ìgbà tó sì wà láàyè, tí ikú bá dé tó bá lọ pa irú ọkàn bẹ́ẹ̀, ọ̀run àpáàdì òun náà ni yóò fi ṣe. Mo gbàdúrà fún ìwọ olùgbọ́ yìí, ẹ̀jẹ̀ Jésù tó ní agbára nínú yóò ṣe àwòtán rẹ. Ó ra àánú gbà, ò ní parun, iyè rẹ yóò ṣí, wàá lè gbé ìgbésẹ̀ ọ̀tun láti ṣe ìpinnu tuntun, láti lè jọ̀wọ́ ayé rẹ fún Jésù kí o bá lè rí ọ̀nà lọ, nítorí pé láìpẹ́ Jésù yóò farahàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àpáta ayérayé, ọba àwọn ọba àti olúwa àwọn olúwa, Ọlọ́run tó wò nínú ìfẹ́ àánú rẹ̀ tó ta ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ sílẹ̀ lórí igi àgbélébùú, kí àwa ènìyàn tí a ti sọnù níwájú ìwọ Ọlọ́run, tá a ti gbé ìjọba ayé wa, tá a ti gbé fún Sátánì láti máa ṣàkóso, tó o sì fi àánú rẹ wárí láti fi ẹ̀mí ọmọ rẹ rọ́pò ẹ̀mí tiwa. Bàbá, mo gbàdúrà ní orúkọ Jésù fún gbogbo àwọn olùgbọ́ ọ̀rọ̀ mi yìí, lórúkọ Jésù Kristi, ẹ ò ní ṣègbé, ẹ ó ra àánú gbà. Àánú tí ń ṣògo lórí ìdájọ́, jẹ́jẹ́ mọ̀ pé Jésù ló wà nídìí rẹ̀. Mo wá gbàdúrà lórúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà yóò ṣe àwòtán ẹ̀ṣẹ̀ yín, agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà yóò sì tú yín sílẹ̀. Mo dúpẹ́ nítorí pé Olúwa ti gbọ́ eléyìí, ògo ni fún orúkọ Olúwa. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí a bá wo ibi àwòrán yìí, a ó rí ibi tí wọ́n kọ lédè òyìnbó subscription sí. Mo fẹ́ kí o tẹ bọ́tìnì ibẹ̀, èyí tí ó ń sọ fún wa wípé òun fi ọkàn bá wa lọ àti pé a ó jọ máa gbádùn ètò yìí ni. Tí o bá wá tún wo ibi tí a fi aago sí, àmì aago yẹn tẹ̀ ẹ́, èyí tó túmọ̀ sí wípé iṣẹ́ tí aago ń ṣe náà ni pé bí ènìyàn bá ń fi àkókò kan, a máa rán ni ní etí. Mo kí yín, ẹ kú ìfarabalẹ̀. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀, a ó jọ ra àánú gbà.